Chamoma mega me am baba me go mayo kuma da bitunyi me chere mayo yo ka wana ya mala Ibrahim akabe ina kola ka eni o ma so fly it text message yo fisco yeni baba ona ki o muero kona ma ye ba ida bena ka kini o se yo ene ko wa so men ma je me gbe gala eno o se yo ene ko wa so men ẹ̀wọ̀n yà ti ní ìkàyà kìíní àdéhùn pa àtàwọn ṣẹ̀tẹ̀ ọ̀lẹ́ kò wọ́n ká ẹni kò ìkọ̀lé pa ẹ̀ màní rẹ̀ ni ó ṣe yọ ẹnẹ kò wọ́n á tó mẹ́n because àmì nà malẹ̀ Ibrahim kò ń gádàbà yẹn ni ó ṣe yọ ẹnẹ kò wọ́n á tó mẹ́ kò ẹ bí òun èyí lẹ́wù gbókù ẹ̀ lè kàdé àgbàdé ẹ̀kọ́ yọ ẹ̀ ìdámẹ́rin kàkí ní tù ẹ̀ bí òun tó ń ṣe yọ ẹnẹ kò wọ́n á tó mẹ́ ìdálọ́ yẹn ni kí mi àkúlé dúà ọjọ́ kí balẹ̀ bọ́ àmọ́ tá àpá mi à kọjọ́ kò ní ṣe ọjọ́ kí lọ́la ọjọ́ kí àkókò yí àwọn ṣe à tààlí mọ́ ọjọ́ kí àwọn olóyún náà kólé ádá wọ́n ṣẹ́ká fúnlá wà lókun wassalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh.